Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀ jọ̀kan náà ni a máa ń fún yín. Update yìí eléyìí tí a tún mú wá, update nípa ọ̀rọ̀ insecurity tó ń ṣẹlẹ̀ ní Kwara State. Òun náà ni àwọn èèyàn ni wọ́n ń debate lé lórí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tí ọ̀rọ̀ Nàìjíríà wa yìí tí ẹnìkan bá ti ń fà sókè, àwọn kan máa fà á wá sílẹ̀ nítorí àtijẹ àti mu. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló tú níbi tí àwọn èèyàn tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀, tí olúkálùkù ti mú experience tiẹ̀ wá nípa ọ̀rọ̀ security, nípa àwọn nǹkan tí wọ́n ti dojúkọ ní Nàìjíríà, especially ní Kwara State, because tá a bá rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wàhálà yẹn ṣẹlẹ̀ gidi gan tó jẹ́ pé wọ́n jí àwọn èèyàn gbé. So a dẹ̀ rí pé wọ́n ní tí ikú ilé ò bá pa ni tòde náà ò lè pa ni. Àwa ìyẹn ara wa, àwa tá a jẹ́ Yorùbá ara wa gan à ń gbàbọ̀dè. So wọ́n dẹ̀ níbi tí alábọ̀dé bá ti wà kò sí ilẹ̀ ẹbẹ̀ ò ní nísinmi, ilẹ̀ ẹbẹ̀ ò ní ìfọ̀kànbalẹ̀. So ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn èèyàn tí wọ́n sọ, ká gbọ́ analysis tí wọ́n ṣe, àwọn àṣírí tí wọ́n tú, because àwa èèyàn a kàn máa ń bú ìjọba sometimes ní àwọn contribution tí àwa tí a jẹ́ tí àwa tí wọ́n ń ṣèjọba lé lórí gan, contribution tí a make lórí ọ̀rọ̀ insecurity gan kò kéré. Tó bá yẹ pé gbogbo wa wà in unity. Kò tí ì sí Yorùbá tó lọ pa Fúlàní lọ́dọ̀ wọn. Gbogbo àwọn bandits tí wọ́n mú ní Òkè Ọya kò sí ọmọ Yorùbá ẹyọ kan bẹ̀. Àbí gbogbo àwọn bandits tán mú lókè Ọya sọmọ Yorùbá wà ń bẹ̀ ni. Kí ló dé táwa ń gbàbọ̀dè fún Yorùbá ara wa? Àbí Kí ló dé táwa ń gbàbọ̀dè fún Yorùbá ara wa? Wọ́n pa mọ́ nǹkan recently ní Òru Àgọ́. Wọ́n ní àwọn Fúlàní ló pa. Ẹ̀gbọ́n máa yẹn jáde. Ó ní bandit kan ló pa. Ó ní ejò lọ́wọ́ nú ni. At the end of the day, ìgbà tí wọ́n wádìí rẹ̀, wọ́n rí pé àwọn tí wọ́n jọ dòwò pọ̀, tí wọ́n jọ ṣiṣẹ́ àti family. Bandit ó ṣe wá tí yóò wá pa ìyàwó èèyàn, tí yóò wá pa ọmọ èèyàn. Bandit ó ṣe wá tí yóò wá pa ìyàwó èèyàn, tí yóò wá pa ọmọ èèyàn. Mo ní ọ̀rẹ́ kan, ọ̀rẹ́ yẹn wọ́n gbé àbúrò rẹ̀. Nígbà tí lady yẹn ń jáde, lady yẹn ń sọ wípé ó ní ẹ má jẹ́ ká tanra wa. Ó ní níbi tá gbé àwọn lọ, ó lóúnjẹ ń gbé oúnjẹ tó gbóná làwọn ń jẹ. Ṣé báwọn kan ló gbà wọ́n síbẹ̀ tí wọ́n ń dáná? Àbí nǹkan tí mò ń sọ òye yín? Ṣé báwọn kan ló gbà wọ́n síbẹ̀ tí wọ́n ń dáná? Let us face the reality. Ibo lógun yìí ti wọlé. Ní ó ti ṣe díẹ̀ nísìnyìí, o lè máa àtáàkì Ọ̀fà ṣáá ni, o lè máa àtáàkì báńkì Ọ̀fà, o lè máa àtáàkì báńkì Òró, o lè máa àtáàkì báńkì Òmùaran for more than 5 years. Àwọn Òmùaran wọn ò lè gbowó ní Òmùaran, wọ́n máa lọ Ìdó tí wọ́n lọ gbowó ni. Tí wọ́n bá sí kinní lónìí, nígbà tí ó bá fi di aago 12, àwọn ọlọ́ṣà yẹn at the end of the day ọmọ ìlú wà nínú wọn. Ọmọ ìlú wà ń bẹ̀. The same thing Ọ̀fà. Wọ́n pa nítọ̀fà yẹn, wọ́n pa aláboyún. At the end of the day, wọ́n rí i wípé kan lára àwọn top politicians òun ló wà lábẹ́. But why are we not looking down? Wípé ibi tí ogun ti ń jà wá nì, ká mọ̀ wípé ibi tógun ti ń jà wá nì. Wípé ká wò ó, ibo lótùgún ti ń jà wá. Way forward náà ni wípé ká padà sọ́dọ̀ gọ́fìmẹ̀ntì. Kò sí way forward kankan. Bí wọ́n ṣe máa tàn wá, òun náà ni wọ́n ń tàn wá yìí. Way forward. Bàtọ́ ti jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì ló wà bẹ́ẹ̀ mọ́ mi. Bóyá ẹni tó bá ní oògùn tó lè fi sọ bóyá òun lóògùn báyìí kán fóògùn ṣe nígbà tó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ò dá sí. Because kí gbogbo ilé kí ó tó dùn pé gọ́ọ̀mẹ̀ntì dé wọ́n tún ṣe oògùn lọ́lọ́dẹ ti wà. My brother Ademola, ẹ máa wo reason tí àwọn èèyàn fi hate Kwara. Why did the Fulani hijack the kingship in Ilorin just to Islamize us? Look at the way we think. Ẹ wo bá ṣe máa ń ronú. Ogun tó ti ṣẹlẹ̀. Torí Yorùbá gbàbọ̀dé fún Yorùbá nìna. Tí Yorùbá bá gbàbọ̀dé ni ṣé Fúlàní máa jọba ni? Ara àkọ́tẹ̀ ń sọ náà nìyẹn. Ní 18 kìíní kan. A kú dédé àsìkò yìí o. Thank you. Ẹ kú dédé àsìkò, ẹ máa sọ̀rọ̀ lẹ́jọ́. Mo fẹ́ sílẹ̀kùn fẹ́ nìkan. Ẹ máa bọ́rọ̀ yín lọ. Ẹ̀sẹ̀ rí
Ọlọ́run kó bá wa kó dáàbò bò wá ní Kwara. Kọ́lọ́ndẹ̀ bá gbé Nàìjíríà kó jẹ́ kí Nàìjíríà tẹ̀síwájú. Torí ọ̀rọ̀ ṣùgbọ́n dẹ̀ ti gbogbo náà ń sin ìyá tí ń jẹ́ everybody. nǹkan tí ó jẹ́ kí n kí sórí prógráàmù yìí dà ó ní wípé ìyá tó ń sọ̀rọ̀ yìí àgbàlagbà nílà ká èèyàn ni. Ó dẹ̀ ti sọ ìlọ́tọ̀ fọ̀rọ̀ tó jẹ́ pé a rí ọgbọ́n kọ́ níbẹ̀ tó pọ̀. Ó ti sọ àwọn ọ̀rọ̀ míì náà tó jẹ́ pé irú àwa yìí a takò wọ́n gan-an, ṣùgbọ́n a rí i pé èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ tí ìyá Mariam yìí máa ń sọ ọ̀rọ̀ tó ní làákàyè ni. Àgbàlagbà tó máa ń fẹ́ dá sí ọ̀rọ̀ dẹ̀ ni wọ́n. Tẹ́rí tó máa sọ pé ọ̀rọ̀ kan wà ó jẹ́ ọ̀rọ̀ tó lágbára, ó jẹ́ ọ̀rọ̀ tó gbẹgẹ́, ọ̀rọ̀ security ni. Ọ̀rọ̀ security tá a rí yẹn, ìyá mi mọ̀ bóyá gbọ́ nǹkan tí mo sọ. Mo ní nǹkan tí ó jẹ́ kí n kí sórí program yìí látàárọ̀. Bẹ́ẹ̀ni. ó ní pé mo fẹ́ bẹ̀rẹ̀ láti bọ̀ ní pé jágbàlagbà kan jẹ́ pé ẹni ọgbọ́n ẹ sì ní ìrírí. Thank you. Ẹ ti sọ ọ̀rọ̀ rí tí mo ti bú yín, ṣùgbọ́n èyí tó pọ̀ jù náà ọ̀rọ̀ tẹ́ sọ mo rí pé ọ̀rọ̀ ńlá ni, ọ̀rọ̀ tó mú làákàyè ni, mo ti bú yín dáadáa. Ṣùgbọ́n mo gbogbo ẹ̀ papọ̀ mo rí pé ìyá tó ní làákàyè dáadáa ni òun ló fà á tí mo fi farabalẹ̀. Ìyín gbé gbogbo 70% àwọn ọ̀rọ̀ tá a máa gbọ́ sẹ́máa live lórí TikTok àṣírí náà máa ń sọ 70%. tó mú farabalẹ̀ mo mọ̀ pé onílàákàyè òun ló ń sọ ọ̀rọ̀ wọ́n dẹ̀ fẹ́ mú nǹkan jáde bẹ́ẹ̀. Èmi bí mo ṣe tẹ̀ ń wò yìí amòfin ni mí. Thank you. Mo dẹ̀ dàgbà sí Kwara State. Wọ́n bá ní èèyàn tó lè sọ history security Kwara State backward sí 40 years mo wà nù wọn. Thank you. Ṣé rí ìbéèrè kan ni màá gbọ́ bèè lọ́wọ́ anybody àti everybody wa. Ẹ rí i pé ọ̀rọ̀ tí ẹ bá sọ tí kìí ṣe pé èèyàn ní ẹ̀rí tàbí èèyàn ní ìrírí, irú ọ̀rọ̀ yẹn ó lè jẹ́ òótọ́ ó sì lè má jẹ́ òótọ́. Bẹ́ẹ̀ni. Mo rí pé ọ̀rọ̀ kan wọ́n kọ́ severally wípé insecurity tó ń ṣẹlẹ̀ ní Kwara yẹn pé òṣèlú wà ń díẹ̀. Gbogbo èèyàn tó bá sọ pé èmi ò ń ṣe olóṣèlú o, ajà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni mí. Àwọn wo ni ajà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn? Sáwọn ọlọ́pàá ni àbí àbáwọn lọ́yà? Wọ́n máa ń pè wọ́n ní human rights activist. Human rights activist. Activist. Bẹ́ẹ̀ni. So mi ń ṣe olóṣèlú, mo súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìjọba àmọ́ mi ń ṣe olóṣèlú. Mi ò sì lẹ́gbẹ́ kankan tí mo bá wọn ṣe nínú ẹgbẹ́ òṣèlú. Ṣùgbọ́n tí ẹ bá sọ pé ogun tó ń jà wá lọ́wọ́lọ́wọ́ ní Kwara State yìí, tí ẹ bá sọ pé òṣèlú wà ń díẹ̀, sẹ́niyẹn lè rí ẹ̀rí mú wa. Number 1 nìyẹn. Ṣé rí n tó ń ṣẹlẹ̀ ní Kwara yìí, ẹ mọ èèyàn kò sí tí n bá farabalẹ̀, èèyàn máa ń ní àǹfààní àti ṣèwádìí ìjìnlẹ̀, èèyàn sì máa ń jókòó gbà mí armchair investigation tí èèyàn máa fọpọlọ ara ẹ̀ wo sàkún ọ̀rọ̀. Tẹ́ ẹ mọ̀ pé ogun tó ń jà wá ní Kwara yìí, ṣé ẹ mọ ibi tó ti ń bọ̀? Ẹ jẹ́ ṣàlàyé fún yín. Ogun yẹn nígbà kan apart from Zamfara tó jẹ́ pé ti mineral resources ló báyé Zamfara jẹ́, ogun yẹn fẹ́ dé Niger. Àgbákò bá ọ̀pọ̀lọpọ̀ Niger State gan. Niger State rí àgbákò. Now ogun yẹn ó fẹ́ dé Kogi State. Àwọn bandits tẹ́ ń wò yìí, kí n tó wá sọ wípé bandit yẹn ó fẹ́ dé Kwara. Ṣé ẹ rántí pé ní láìpẹ́ ibi àbí late last year, ṣé mọ̀ pé àwọn kan gbé information kan jáde, olóyè Gani Adams ó wà lára àwọn tó spread information yẹn. Wọ́n sọ wípé àwọn terrorist kan
pé wọ́n wà fully armed wọ́n dẹ̀ pọ̀ pé wọ́n wà ní òkè ọya tí wọ́n fẹ́ penetrate wá sí south west wọ́n gbé information yẹn gan bẹ́ẹ̀ àwọn tó gbé information yẹn wọ́n rí ni kan tó sọ ṣùgbọ́n information yẹn àwọn tó yẹ kó act lórí ẹ̀ àwọn government wa governors wa president wa director general they are involved they will not say anything. director of state security service inspector general of police àti chief of army staff gbogbo wọn gbọ́ information yẹn wọn ò act lórí ẹ̀ movement yẹn tó dé Niger lọ́jọ́ kìíní àná tó da Niger rò tó dé Kogi láìpẹ́ yìí àti Kogi òun ló ti fẹ́ wọ Kwara àlejò ọ̀ràn ní Kwara gbà. kí ni nǹkan táwọn yẹn ń wá. yóò dà fún yín ẹ máa gbọ́ dà fún yín ṣé ẹ mọ̀ wípé màmá ṣé ẹ mọ̀ wípé kì í ṣe wọ́n ti wọ Kwara kan tó dé Òkè Ọdẹ abẹ́mọ̀. bẹ́ẹ̀ni. ní nǹkan bí oṣù bíi mẹ́ta oṣù bíi mẹ́rin nísìn ìgboro tí àwọn ará Òkè Ọdẹ àǹkó tán ké yìí wọ́n ké jù bẹ́ẹ̀ lọ ní sáìdì ilẹ̀ àwọn Kwara North ẹ mà bẹ́ẹ̀ mọ̀. ní sáìdì ọ̀nà oko olówó. Kwara North ní sáìdì àwọn nupe àwọn ilẹ̀ tápà tó wà ní Kwara. bẹ́ẹ̀ni. tẹ́ ẹ mọ̀ pé n tó bá wọn ó ju n tó bá àwọn ará Òkè Ọdẹ àwọn eré àyẹn sẹ́yìn pé tó bá wọn ó ju n tó bá wọn lọ sẹ́yìn pé ibẹ̀ yẹn ní agbára gan. bẹ́ẹ̀ni abẹ́mọ̀. bẹ́ẹ̀ni. àwọn ọ̀dọ́ náà kú mẹ́yà abẹ́mọ̀. dáadáa. tẹ́ ẹ rí bí àwọn kìnìún yẹn bọ́ sí mú vara nìyẹn. tẹ́ ẹ rí dájúdájú àwọn kan wà lábẹ́ wọn o ṣùgbọ́n àwọn tó wà lábẹ́ wọn kì í ṣe ẹnu lèyẹn lè fi sọ investigation ló lè reveal àwọn tó wà lábẹ́ wọn. ṣùgbọ́n àwọn tá a sọ investigate bàbá mi tí ó sọ síta kọ́ mọ́ kù. ṣùgbọ́n àwọn tó wà lábẹ́ wọn yìí ṣùgbọ́n àwọn tá à ń sọ̀rọ̀ yìí wọ́n move around ni. mo sọ̀rọ̀ kan láìpẹ́ nínú write up kan tí mo kọ mo ní kí Ọ̀ṣun náà gbéradì. tẹ́rí tí iná bá mọ́ wọn ní Kwara mẹ́yìn wọ́n lè tó wo ibo ló tún lè há bọ́ àwọn tí bó pọ̀ sí lọ́ṣùn tí wọ́n á yà sọ́ṣùn náà. kí ni mo fẹ́ fààyàn bí ọ̀rọ̀ yẹn. wọ́n ti gé olóògì ẹ lulẹ̀. peculiar insecurity tó kíkà òun ní nǹkan tá a fèsì. ṣe rí èèyàn méjì kan ló lè máa ṣírí wọn dáadáa bọ́sẹ̀ wọn yẹn. any other person lẹ́yìn wọn ò lé ní capacity àti mọ̀ọ́dí wọn. a kàn máa mú àtàmà ni. àwọn àjọ state security service tó jẹ́ pé a dá wọn lẹ̀ fún Nàìjíríà láti wádìí àwọn issue security tó bá wà critical tó dẹ̀ wà sí. òṣìṣẹ́ tó ń dá wọn lẹ̀ mọ́ tó dá wọn lẹ̀ fún wọn ṣiṣẹ́ wọn mọ́. àwọn tó tún lè ṣèwádìí fínífíní tí wọ́n lè fún wa ní ta ló wà lábẹ́ kínní ìkan òun ni iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ṣùgbọ́n lẹ́nu wọn ò ṣiṣẹ́ wọn bó ṣe kán ṣe mọ́. wọ́n ti destabilize àwọn gan-an. wọn ò ṣiṣẹ́ wọn ṣe rí ẹ má sọ pé destabilize wọn ìdíṣẹ́ ni láti mọ́ ni lọ́lẹ̀ ibi tó ti ń gba owó nìyẹn ibi tó ti ń lopò nìyẹn ibi tó ti ń sọlá nìyẹn gbogbo owó tí Nàìjíríà ná síbẹ̀ bó ti yẹ pé more than 50% ẹ̀ náà ni everybody náà ń kó jẹ ṣèbó níbi tó ń lọ ṣèbó ń lo mọ́tò ṣèbó ń tan sìnrìn káàkiri ìtí wọ́n dá wọn lẹ̀ fún nìyẹn ìtí kọmíṣánná jẹ́ kọmíṣánná fún nìyẹn nǹkan tí IG ń jẹ́ IG fún nìyẹn nǹkan tí dig tó ń dipò mú fún nìyẹn láti pèsè ààbò fún Nàìjíríà náà wà fún. kí ni máa fẹ́ fàyọ́ bí ọ̀rọ̀ yẹn ṣe rí ọ̀rọ̀ yẹn ó dàbí kí kánsà ọ̀rọ̀ yẹn dàbí kí kánsà kó kàn fò mọ́yàn ṣe mọ̀ pé ẹni àákàn rí náà ni ìwádìí lè ṣàlàyé pé bó ṣe dé ní ṣùgbọ́n ènìyàn á rí téèyàn bá ti wá rí rú ẹ̀ kò sí nǹkan tó kù ju pé kéèyàn bàjá lọ. so insecurity tó dé sí Kwara kò sí mi ò rí ẹnì kankan tí yàn fẹ́ blame nínú nǹkan tó wà lẹ̀ ju pé kí àwọn tó yẹ kí wọ́n gbégbèsè tó tọ́ àwọn wo ló dẹ̀ yẹ kán gbégbèsè number 1 nínú àwọn tó yẹ kó gbégbèsè ní gọ́vnọ̀ wa. okay. èmi mo ṣe wà yìí
mo fẹ́ràn gọ́vnọ̀ Kwara dáadáa àmọ́ èmi sọ fún wọn wípé nínú ọ̀rọ̀ ètò ààbò tó wà nílẹ̀ yìí gọ́vnọ̀ fail gọ́vnọ̀ wọn fail torí pé kì í ṣe èmi àbí ẹlòmíì ó ní state gbé resources àtagbára lé lọ́wọ́ wípé àti pé kó lè tètè dáàbò bo àwọn èèyàn Kwara tí ìjàmbá insecurity tó bá kí nígbà tí kíní yẹn tó látìgbà tí kíní yẹn tó ti ṣẹlẹ̀ ní Kwara North tó bá jẹ́ pé ìjọba náà ti gbé ogun ti banditry nígbà yẹn ni kò ní extend dé àwọn Òkè Ọdẹ àti Ìfẹ́lódùn tó extend délé ni àkọ́kọ́ nìyẹn. èkejì ni wípé ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe ọ̀rọ̀ gọ́vnọ̀ nìkan presidency tó bá ṣe pa ní presidency tó jẹ́ pé ó wà sensitive sí ọ̀rọ̀ tó bá ní sí pẹ̀lú Nàìjíríà tó bẹ̀ ń tẹ́tí dáadáa presidency ó yẹ kó gbìyànjú tó ran. ẹ mọ̀dí tí mo fi pàtẹ́wọ́ fún yín fún ìṣẹ́jú kan ní ọjọ́ tí ọ̀rọ̀ yẹn kọ́ ṣẹlẹ̀ tí mo jáde ẹnìkan wá sọ pé ó ní dèdè ibi tí state lè ṣe mọ́ wípé president mo tún jáde mo tún bá Tinubu sọ̀rọ̀ but problem ta ní ni wípé nǹkan tó bá yẹ ká share àní share rẹ̀ èyí tí ò bá yẹ ká share òun làájú kó títa mọ̀ share. bẹ́ẹ̀ ni ìyá ó tọ́ lẹ sọ sẹ́ríjọ́ tá a bá ló lórí ṣe mọ bí abiyamọ ṣe máa ń gbóhùn ọmọ wọn tó máa ń ta tí wèrè yẹn ẹ ti rí ìyá tí ó gbọ́ tó mọ̀ kí ẹ mọ bó ṣe máa ń ṣe ìjọ tí àwọn olórí wa gọ́vnọ̀ ni president ni ìjọ tó bá ń wà báyẹn ìjọ yẹn la tó ló lórí problem wa nìyẹn ṣe rí dájúdájú nínú ọ̀rọ̀ ètò ààbò ipa tí nǹkan tí gọ́vnọ̀ lè ṣe kò kéré torí kò ń sọ ló ní control police lọ́wọ́ ẹnìkan náà sọ bẹ́ẹ̀ ni kò dẹ̀ sọ ló ní control Nàìjíríà mi lọ́wọ́ ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ ẹni tó jó lórí ilé tó jó lórí Kwara gẹ́gẹ́ òun ló yẹ kó pariwo síta àwọn ìgbìyànjú pọ̀ káwọn gẹ́gẹ́ ní agbára láti ṣe irú ìgbìyànjú wo ṣe rí resources Kwara wà lọ́wọ́ wọ́n máa ń gba nǹkan tó máa ń pè ní security vote yẹn kì í sí owó kékeré kò sí nǹkan tán ní ká máa fi ṣe tó ju wàhálà báyìí lọ àwọn ní agbára láti tètè kó àwọn local vigilante jọ láti coordinate wọn láti gbé àwọn ọ̀bọ̀n ńláńlá ní wọn lọ́wọ́ wọ́n ní agbára láti kó àwọn local vigilante jọ láti gbé àwọn ọ̀bọ̀n. pa president kan ti ń dá yín lónìí bíi don't blame president. ṣe rí ẹ máa gbọ́ ìyá mi ìyá ẹ gbọ́ ṣe rí àwọn olóṣèlú yẹn ṣe rí àwọn olóṣèlú wọn ò lè rọrùn wọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe rí àwọn olóṣèlú èmi mo ṣe wà yìí mo sọ fún yín nínú èèyàn tó fẹ́ràn gómìnà Kwara State ni mí bó ṣe wọlé inú mi dùn sí ó yan ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ní kọmíṣánná so ìyẹn òdodo ò lè dé ká má bára wa sọ ẹgbọ́ àmọ́ àwọn olóṣèlú ṣe rí nǹkan tán jẹ kò jẹ́ kán gbọ́n àwọn olóṣèlú ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ni ó bá àwọn tó ń bá yèlú jẹ àwọn lọ́tà lù ókè ẹ dákun ẹ gbọ́ insecurity ó dé Niger State ó fẹ́ láti Niger State ó fẹ́ dé Kogi State ó fẹ́ láti Kogi State ó fẹ́ dé Kwara State èèyàn ń kú ìlú ń tú ẹjọ́ responsibility ta ni láti provide security mẹ́yẹn ẹjọ́ ẹ dákun ẹ dá mi lóhùn ṣe responsibility ta ni gbogbo àwọn tó kù gọ́vnọ̀ ni àwọn ọba ni wọ́n nípa tó nípa fẹ́lẹ́ kó ní ṣùgbọ́n ní tó ní responsibility ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ presidency ni. Thank you. kí la fẹ́ máa bára wa sọ tá a mọ̀ tara wa. Thank you. onílù kò ní fẹ́ kí ìlú ẹ̀ tú. tẹ́ ẹ̀ gbọ́ ẹ màmá onílù kò ní fẹ́ kí ìlú ẹ̀ tú. àwọn ọba àwọn lọ́balọ́ba ó yẹ kí wọ́n gbìyànjú kán sọra wọn pọ̀ bí òṣùṣù ọwọ̀ kí wọ́n káwọn náà máa generate idea kán máa mú ọgbọ́n wá láti fi confront insecurity yẹn wọ́n ní àǹfààní láti lọ bá gọ́vnọ̀ pé gọ́vnọ̀ ìlú ń tú gbọ́ nǹkan sí kódà mo sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wúwo gan ọ̀rọ̀ yẹn wúwo àwọn gangan comment pé ṣé ọ̀rọ̀ yìí ó dẹ̀rọ̀ gbọ́rọ̀ yìí owó jù ṣe rí
nǹkan tí nígbà tí Ọlọ́run má jẹ́ ká rí ìjà mọ́ láàrin ìlú sílùú nígbà tí Ọ̀fà àti Ẹ̀rínlé nígbà tí wọ́n kọjú ara wọn pẹ̀lú ogun ṣe rí àwọn force tó fi kọjú ara wọn yẹn àti àwọn instruments tó fi kọjú ara wọn yẹn wàláì tàláì tí wọ́n bá lọ fi kojú àwọn bandit yẹn army ò nídìí àti débẹ̀ tí wọ́n fi pa gbogbo wọn. wàláì tàláì that's what I'm saying. ṣe rí ẹyọ sọ gbogbo fún yín nípa ọ̀rọ̀ banditry yẹn o ẹ kóòtù mi lẹ́ni wíà mi ò kí ń ṣe tí o bá lọ wo page mi yóò mọ̀ mi ò kí ń ṣe strange face tó má dé pè é l'activist ẹ̀wọ̀n gan òjọ́ lójú ẹ kóòtù mi everywhere army gan sá army wọ́n ń sá DSS wọ́n ń sá fún banditry ni mo mí ni o ká má wàá sọ ọlọ́pàá ẹ rí wípé ẹ wo issue pé wọ́n pa àwọn ọlọ́dẹ 15 tó pa yẹn kí ni reason tẹ́ fi kọ́ pa wọ́n mọ̀ pa wọn ni reason tẹ́ fi pa àwọn ọlọ́dẹ tẹ́ wò yẹn ni wípé àwọn ọlọ́dẹ yẹn wọ́n gbójúgbóyà wọ́n lọ confront wọn ni wọ́n ti rí pé àwọn ọlọ́dẹ òkè ọdẹ mú sọ ẹ o wọ́n ti rí pé àwọn ọlọ́dẹ yẹn wọ́n rí wípé ọwọ́ wọn ń dun àwọn àti pé wọ́n ń challenge àwọn wọ́n rí bí àrífín òun ni wọ́n fi wá ọ̀nà lásìkò tó fi di pé wọ́n lọ attack wọn tó fi di pé wọ́n pa àwọn yẹn ṣe rí àwọn tó lè kojú wọn àwọn nìyẹn ò níbọn gidi lọ́wọ́ ni tó bá ṣe pé àwọn èèyàn tó bá ṣe pé wọ́n ní ìbọn gidi lọ́wọ́ ni tó bá ṣe pé wọ́n ní ìbọn gidi lọ́wọ́ ni àwọn tó lè lọ bá àwọn bandit yẹn gbogbo àwọn tó kù yẹn wọ́n kàn lórúkọ wọ́n kàn ní uniform wọ́n kàn ní ránkì wọ́n kàn ní àlẹ́ nítorí kíni àwọn bandit tẹ́ rí yẹn wọ́n sán lójú ju àwọn security agent wa lọ àwọn òde pápá àpákẹ́ tó mọ tó ṣẹlẹ̀ ń sìn àwọn army náà kí wọ́n sọ̀rọ̀ fẹ́ kú bí ìmọ̀ bóyá rí army ni o we army we are not running it's your president you need to provide us weapon. irọ́ ni sà ẹ mọ irọ́ ni ẹ̀dá kò kí ń ṣe irọ́ kò kí ń ṣe irọ́ kò kí ń ṣe irọ́ ẹni sùúrù ẹ ti sọ tí látàárọ̀ èmi tí máa sọ tèmi sìn èyí mo láwọn tó ń dóde mi kí n máa sọ tèmi ẹ sọ tí ẹ mọ sọ pé kò ẹ mọ mọ wá sọ pé kò sí nígbà tẹ sọ tí mi ò sọ̀rọ̀ ẹ sọ tí sẹ́ẹ̀rí ìyá ẹnìkan ní kí n propose PJ Media ẹ máa sọ̀rọ̀ lọ mo ń wá propose PJ Media. sẹ́ẹ̀rí àwọn ìbọn tó wà lọ́wọ́ àwọn àmì ìbọn tó wà lọ́wọ́ àwọn àmì àti àwọn ìbọn tó wà lọ́wọ́ àwọn DSS yẹn kí wọ́n gbà kán kó fún àwọn ọlọ́dẹ tó dira bí wọ́n bá wọn jà bí wọ́n ní bá wọn jà ẹ sọ pé kò kì í ṣe rọ kí ni kán kó fún àwọn àmì kó tó di pé wọ́n lọ bá banditry jà kí ni kán kó fún wọn kí ni kán kó fún wọn kó tó di pé wọ́n lọ bá banditry jà ṣé mọ́tò amọ̀ tank ni kán kó fún wọn ni wọ́n kó wọnú gbóni ìbọn tó wà sophisticated náà nìyí náà àti training so lẹ́nu kan ṣe rí àwọn tá a máa blame ni mo dẹ̀ akin tó sọ àwọn tá a máa blame ṣe rí àwọn ọba kí wọ́n dìde ọ̀rọ̀ security kì í ṣe iye ọ̀rọ̀ gbọ̀nsẹ̀ ni àìfi rin ọmọdé àìfi rin ọmọ ẹni kán dìde kán ronú kán kójọ papọ̀ kán dẹ̀ máa influence governor àti presidency iṣẹ́ tí wọ́n nìyẹn èyí ò dẹ̀ kí ń sùn lọ́rọ̀ security torí ẹ̀mí tó bá ti sùn kò lè jí mọ́ ìyẹn bẹ́ẹ̀ ṣe wá rí governor Kwara kí wọ́n dìde ọ̀rọ̀ security lágbára nítorí ṣẹlẹ̀ sí ní Kwara yìí kò ṣẹlẹ̀ rí kán dìde gbogbo ọ̀pátá ló ti fail presidency ló ní 100% òun ló ní security issue àwọn náà ti fail so politician can say whatever they like military can say whatever they like èmi ti sọ tèmi náà Ọlọ́run á wà pẹ̀lú wa ẹ ṣeun ó dàbọ̀. Thank you very much kí n tó gba bàbá prof PJ Media kí n tó gbà wọn láyé ẹ̀kẹ́ tó lọ ẹni tó kọ́ sọ̀rọ̀ ní bóyá òkìkí something ó ní òun rí nǹkan tí mo post see we cannot use evil to drive evil lóòótọ́ ni everybody believe pé Fúlàní ń ṣàìdá ṣe rí ọpọlọ ọmọ kékeré òun ló wà fragile jù ó wà fragile ẹ worú ọmọ yẹn tí wọ́n mú tí wọ́n ń gbọ́n báyìí tí ẹ rí i pé ẹ̀rù ń bà á tó bá di lọ́la irú ọmọ yẹn lè pààyàn látẹ̀yìn toró ti ní impression wípé first attack òun ni gbogbo nǹkan ọpọlọ ọmọ kékeré nídìí àti páàsì revenge attitude kéèyàn ó pàṣẹ sọmọ kékeré yóò jẹ́ kí revenge kó máa lọ ni
oró yóò mọ̀ pọ̀ sí i. Mo gbé kinní kan sórí péèjì mi láàárọ̀ yìí, orí péèjì ẹnìkan ni mo ti rí, mo dẹ̀ make sure pé mo kó sọ ohun rẹ̀. Wọ́n ló ṣẹlẹ̀ ní Ogun State. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní Ogun State yẹn? Bàbá yẹn wọ́n ní inú oko rẹ̀ ló wà, ó wá rí tí Fúlàní da ẹran dé inú oko rẹ̀ tó da ẹran wọ̀, kò jẹ́ oko rẹ̀ o, kò attack ẹ̀, ó ṣe first attack, ó pa Fúlàní yẹn. Wọ́n wá ń bèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé Fúlàní ni, wọ́n wá náà ní kó búra. Ọ̀pá tó ti di ọ̀rọ̀ ní bíbúra, ó wá confess wípé Fúlàní ò attack o, àmẹ́rù bá wọn, which means a ti fẹ́ mọ̀ ṣe first attack fúnra wa. Mo gbé nítorí tó jẹ́ pé kágbà pé irú nǹkan bẹ́ẹ̀ kí ara wa ká lè share rẹ̀, kí àwọn tó wà lókè kí wọ́n rí nǹkan tó ti fẹ́ mọ kọ́ọ̀sì, but instead of people kí wọ́n ṣe ọtún sọ̀rọ̀ ìwọ ìyá Fúlàní yìí, ìwọ ìyá ṣé máa wá lọ kú ni, ṣé máa lọ kú ni? Mi ì lè kú, mi ì choose ibi tí mo ti wá, lẹ́lẹ́ntẹ́ mi ò kí ń ṣe Fúlàní, mi ò choose ibi tí mo ti wá. Tí mo bá wá choose, tí mo bá jẹ́ Fúlàní, I didn't do any wrong, I didn't do any wrong. Òfin ò sọ pé ní tí ò bá ṣẹ̀ kẹ́ mọ̀ náà. Lovers ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tí àwọn èèyàn tí wọ́n ti sọ síta yẹn. Kí Ọlọ́run ọba, k'Ọlọ́run kó ṣàánú wa, k'Ọlọ́run má jẹ́ ká rìn àrífẹsẹ̀ sí, k'Ọlọ́run má jẹ́ ká jọ ẹni tí wọ́n wá, because ọ̀rọ̀ Nàìjíríà ó ti gba wípé ojúlalá kan fi sọ́rí, ó ti wá di wípé ká máa sọ́ra wa lọ́wọ́ lẹ́sẹ̀, because àwọn ní imú níkà kò jẹ́ ká gbóòórùn àṣebi. Tẹ́yìn bá sọ pé èèyàn ọjọ́ ń gbé lójúlé sílẹ̀ yẹn ó mọ wa, tí ẹlòmíì lè wù, ẹlòmíì yóò kàn fi yóò fi irọ́ sínú, yóò mọ sojú mẹ́lẹ́kẹ́. So k'Ọlọ́run ṣàánú wa, k'Ọlọ́run gbà fún k'Ọlọ́run mọ́ fi afọ́ta mú. So ẹ̀yin tẹ́ bá jẹ́ viewers tẹ́ ṣe ń join wa, ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa comment lórí ìkànnì wa yìí. Gbogbo bó bá ṣe ń lọ ni a máa mú wá fún ẹ̀yin tẹ́ jẹ́ viewers wa. Ẹ ṣé gan ni, we really appreciate your support so far. So we love you all. Thanks for watching.